Elémùrè ti ìlú Èmùrè Èkìtì ọba Emmanuel Adébáyọ̀ wàjà ní ọjọ́bọ̀ 30 oṣù karùn-ún ọdún 2024. ó ní ìròyìn ìpapòdà ọba Emmanuel Adébọ̀wálé Adébáyọ̀ Elémùrè ti ìlú Èmùrè Èkìtì jáde ọdún 2008. ó ní ọba náà gorí tí àwọn baba ńlá rẹ̀ tó sì lo ọdún 16 lórí ipò náà kí ọlọ́jọ́ tó dé lọ́sẹ̀ tó kọjá. ọ̀jọ̀gbọ́n W.A. Adébáyọ̀ tó fìdí ìròyìn náà múlẹ̀ lórúkọ àwọn mọ̀lẹ́bí ó máa ṣàlàyé pé ọba náà ló wàjà lẹ́yìn àìsàn ráńpẹ́ ó sì dágbére fáyé ní ìlú Èkó. ọba tó wàjà náà ló ti fìgbà kan rí jẹ́ kọmíṣánná ọlọ́pàá láwọn ìpínlẹ̀ bíi ìpínlẹ̀ Èkó, ìpínlẹ̀ Edo àti ìlú Àbújá. ọ̀gá àgbà iléeṣẹ́ ọlọ́pàá ní Nàìjíríà IGP Káyọ̀dé Adéolú Ẹgbẹ́tókàn ó ti kẹ́dùn ìpapòdà orí adé ọ̀hún. wọ́n bí ọba Emmanuel Adébọ̀wálé Adébáyọ̀ àmímí kẹta ti ìlú Èmùrè Èkìtì sínú ẹbí ọmọọba Ezekiel Kẹ́hìndé Adébáyọ̀. ó bọ́ sórí ìtẹ́ lẹ́yìn ìpapòdà ọba Zamion tó jẹ́ àmímí kejì ti ìlú Èmùrè Èkìtì. ó lọ sí ilé ẹ̀kọ́ St Paul láàrin ọdún 1995 sí 1960. iléèwé Èmùrè Grammar School òun ló lọ láàrin ọdún 1963 sí 1967 àti Ìjẹ̀bú Òde lọ́dún 1968 sí ọdún 1970. iléeṣẹ́ ọlọ́pàá òun ló fi bẹ̀rẹ̀ iṣẹ́ ṣíṣe kó tó ní ìgbéga lẹ́nu iṣẹ́ náà títí tó fi dé ipò kọmíṣánná iléeṣẹ́ ọlọ́pàá kó tó bọ́ sórí àpèrè ọba lọ́dún ya 2008 sí 2024 yìí tí ọlọ́jọ́ fi padà wá dé oríṣiríṣi àmì ẹ̀yẹ òun orí adé tó wàjà náà ti gbà ní ìlú Èmùrè àti ní ilẹ̀ Nàìjíríà pẹ̀lú àwọn míì nílẹ̀ Amẹ́ríkà kí Elédùà kó tẹ ọba náà sí afẹ́fẹ́ rere Àdúàgbà Olúwatóyìn lóníròyìn yìí ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wo Ẹ̀yà Yorùbá TV